بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على عين الأكل التي تتجلى منها أروش الأكائك عين المعارف الأقوام صراطك تم الأسكام. صلى الله عليه وسلم. اللهم صل وسلم على طلحة الأكب الحق كنز الأعظم إفادتك منك إليك يا إحاطة النور المتلسم. صلى الله عليه وعلى آله صلاة تعرفنا بها إياه. آدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. كدابات يوم النبي داو صلى الله عليه وسلم. مكة 2025 يوم وجوتي 2024 لو. Maka 2025 yóò wọ́n ju 2024 lọ. bọ́lọ̀ ti ṣe nù àmọ́ àwọn tí ó lọ 2025 yẹn wọ́n ò tún pọ̀ jà wọ́n ti 2024 lọ. tí wọn náà bá fẹ́ wà nù wọ yorùbá nàbì kò nílẹ̀. sallallahu alayhi wa إذا sallam. شئت أن تلقى إلهك سالما naam. عليك بأخلاق النبي محمد bẹ́ẹ̀ yẹn bá tún lé yorùbá nàbì lẹ́ǹkan sí mọ́lẹ̀ ànábì ó sọ̀ kálẹ̀ sínú ayé rẹ̀ sallallahu níṣẹ́. alayhi wa sallam. وأخلص مدح النبي محمد. mọ̀ ń bọ̀ alekun kẹ́gẹ́ kó bá mọ̀lánà Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu. kó bá fa gbà tó yà sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ náà ló nítumọ̀. àyẹ̀mọye ohun tí Sheikh Ibrahim sọ tó sì sọ gbé torí kò sáfà tí ó ta kókó bẹ́ẹ̀ kọ́ lórí. ayakumullah. mọ̀lánà Shalaji Ibrahim ìyẹn sí radiyallahu ta'ala anhu. mùrídìí la sì pera wa láàlẹ́ pé Sheikh kó lóòkè. ìyẹn sí radiyallahu ta'ala anhu. alekun kẹ́gẹ́ kó bá dira mọ̀lánà Shalaji Abdulrazak radiyallahu ta'ala anhu. gbogbo ohun tí ń jẹ́ran wàlíyé ọlọ́run lápapọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ nínú wọn náà ni Sheikh Muhammad Kamaluddin al-Adabi radiyallahu ta'ala anhu. wakadhalika rasulul ilmi Sheikh Adam Abdullahi al-Alori radiyallahu ta'ala anhu. àtàwọn tí wọ́n yàtọ̀ sí wọn tí wọ́n jọ wọn báwọn náà bisimilayi kul uwallah ẹ jẹ́ àjọ kí kul lókè dáadáa. بسم الله الرحمن الرحيم. kul uwallahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí kalẹ̀ bàbá wa gbà tí wọ́n jẹ́ kiblatul jilsa Mawlana Shalaji Abdulrazak ní kalẹ̀ adamallahu hayatahu. bàbá wa fadilatu al-Sheikh al-Khalifa ẹnu mi ò gbọ́ àti dákọ̀ wọn àmọ́ tí kì í bá ṣe pà ń dárúkọ ànábì sallallahu alayhi wa sallam. torí àwọn ẹlòmíì tó lè fẹ́ máa fi orúkọ yín ṣàìsì mi bí ọlọ́run wọlé hadra bàbá àlefa Abdulrazak tí ó sì mọ́ tó náà sì ń jalè kó mọ̀ bàbá wa gbà Mawlana fadilatu al-Sheikh al-Khalifa Abubakar adamallahu hayatahu. bun sayyid ar-rijal Sheikh Alhaji Abdulrazak ibn Abdul Wahab لما الله وياته. ẹ̀mí yóò gùn fún wa bàbá آمين. àyà nàbí wa Muhammad صلى الله عليه وسلم. bí n bá ti kí bàbá wa Mawlana Sheikh Bayi bun Shalaji Abdulrazak adamallahu hayatahu. ẹ máa wí kíákíá أدام الله وياته. táṣọ rẹ bá dẹ̀ tí ọ tún fọ fílẹ̀ kọ́ wíwọ́n tí mo ní wíwọ́n dáadáa. أدام الله وياته. bàbá wa tí wọ́n bá gbà mú gan ó ṣe bí olówó ó ṣe bí ọba ó tún ṣàfà ṣe kíni ṣe sàmárì. ó ṣe ń wò bá ìsàrí ètò àṣìnú àwẹ̀. ayakumullah. bàbá wa Mawlana Sheikh Bayi ẹ̀mí yóò gùn fún wa o آمين. ọlá yanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa láti lambẹ́ bẹ́ẹ̀ ò bá kí ó ṣàbùsí ayakumullah. ẹnìkan fojú ọmọdé wẹlòmíì ó wá ń bínú ń jà ó ní irùngbọ̀n pọ̀ ju irun péńpéjú lọ mo ní lóòótọ́ ni wọ́n máa ń bíyàn mọ́ péńpéjú àmọ́ kí lóun náà wò tí irùngbọ̀n fi pọ̀ jù lọ. kí ni ìpè péjú wò tí rúgbọ́n fi pọ̀ jù lọ. ọ̀dọ̀ Sheikh Ibrahim nìkan láti mọ̀ pọ̀ ju orí kọ́ mọ́ ayakumullah. bí èèyàn bá ṣeun tágbà ṣeun ó pè lágbàlagbà Barahama ló já mọ̀ pé ọmọdé ni lójú tí àmọ́ nínú Ọlọ́run àgbà ni wọ́n lá bàbá tànà ẹ̀ ní parẹ́ آمين. bàbá wa Law Razak gbogbo yẹn àgbàlagbà mo fi adara Shalaji Abdulrazak kí wa bàbá wa láti ayé tóró Ọlọ́run ní jó bàjẹ́ bàbá wa látòkò gi Mawlana Sheikh Lukman èmi wọ́n pè ń wá sí ní on the 26 October táwa yìí ẹ̀mí yóò gùn fún wa o. آمين. gbogbo yẹn bàbá wa ni mo kí Ọlọ́run jàre yín pẹ́ آمين. mo kí bàbá wa àgbà tí wọ́n kọ́ sọ̀rọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ bàbá àlefa bàbá wa ẹni afẹ́
Adamallahu hayatahu. al-mahbubu billah. Adamallahu hayatahu. ayatahu. ohun tó jọ mí lójú gan ni pé orúkọ mi ni bàbá tún jẹ́ kọ́lọ̀ aṣọ mi náà ni wọ́n tún wọ̀ Allah. èmi ò kàn fáìn tó wọn ni Iṣẹ́ gan fẹ́ papọ̀. iṣẹ́ yẹn tún papọ̀ èmi ṣẹ̀ dé láti Ìlọrin lálẹ́ àná ni ìjọ Tuesday mo ti wà ńlọrin àwọn ibi tó tóbi ni wọ́n ti pè adá sọ̀rọ̀ nínú Albarka Sheikh Abdulrazak mo wá ń bọ̀ nu mọ́tò àbúrò mi wá ń sọ fún ẹnìkan pé ràkúnmí ńláńlá la máa ń pa fún mólídìí wáyé àti màálù tó pọ̀ ó wá fẹ́ sọ pé kó wu ẹni ó ń sọ fún ẹnìkan nu mọ́tò pé kó wu ẹni tí ó pa màálù yóò ní tó pa ràkúnmí yẹn ó ní orí pé àbúrò ṣéwù ni mo wá rẹ́rìn mo ní Abdulkadiri sóṣojú rẹ̀ Má dàkọ̀. ó ní òun sọ bẹ́ẹ̀ torí pé ẹjọ́ bàbá lóṣòdì púpọ̀ tàbá sì wó lóòótọ́ wallahi jíjọra yẹn pọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ fún yín o Amina. wàlá ya Nabi wa Muhammad Sallallahu alaihi wasallam. bàbá oníwàṣẹ àgbà ohun tó ba ìjà àfa jẹ́ Ismail Ayakumullah. dámi lóhùn Tó bàjẹ́ àfa jẹ́. òun ní pẹ́lú mi ò mọ bábúwa rẹ̀ Ẹlòmíì ò mọ ayé rẹ̀. Kò mọ tó tó kò mọ tó wọ̀n. wọ́n lè bó oúnjẹ àgbàlagbà àtọmọdé pọ̀ kò léwọ̀ Wọ́n lè bó oúnjẹ àgbàlagbà tọmọdé pọ̀ kò léwọ̀. àgbàlagbà àtọmọdé ẹran lè pa wọ́n pọ̀ nù àwò kódà ọmọdé lè ṣáájú àgbà mẹ́ran aburú bẹ̀ ni kó má mọ̀ tiẹ̀ pọ̀mọ́ wà ń bẹ̀ ògúfe wà ń bẹ̀ wà náwó mọ́ ògúfe ọ̀ tètè kú báwọn. Ayakumullah. bàbá olórí ọmọ kéwú Adamallahu hayatahu. olórí ọmọ kéwú níbí tó jọba bòmí lọ Ayakumullah. ẹ̀mí yóò gùn fún wa bàbá níjọra. Amina. bàbá àgbàlá tẹ gan bí wọ́n ti jókòó mímọ́ ló jókòó Ọ̀rọ̀ nu. sundoko kalam ọlọ́run kó wọlé àbáta náà ní parẹ́. Amina. mo kí kalẹ̀ bàbá wa àgbàlejìbò mọ̀lánà Sheikh Abdulrahman Bidmas Adamallahu hayatahu. kọ́lọ́n wọlé mọ̀lánà Sheikh Ibrahim jẹ́kẹ́ láṣepẹ́ gbogbo Àmín. àwọn àgbàlagbà ni mo kí ẹ dákun torí ọlọ́run àwọn bàbá wa tí wọ́n jókòó lápá láàfíà mo kí yín gan mo fẹ́ rántí bí mo ti mọ̀ wọ́n mo àwọn òkè ṣé bàbá wa ẹni afẹ́kọ́ ni báwọn ojú mi Ismail Ayakumullah. ojú mi tó lẹ̀ gan Ayakum. wíì Ojú bàbá tó lè gan. ó dà pé ẹ fẹ́ gbọ́ ọdún délé bóyá kò fẹ́ni tí ó wù dáadáa Iná ni ò jẹ́ rí. wọn ò ní rọ́ọ̀tà rẹ̀ Ayakumullah. wọ́n ti wá tanná nísìnyí wíì Mo ti rí yín. Ojú bàbá ṣálẹ̀ gan. o ṣeun mo kí yín mo fọlọ́n kí yín mo kí àwọn bàbá wa láti Ìjẹ̀gùn tí wọ́n jẹ́ àléfà bàbá wa Sheikh Muhammad Kazeem ọlọ́run jẹ́ àríyìn pẹ́ Àmín. mo kí ìyá wa Sayyida Aisha tí wọ́n jẹ́ ọmọ Mọ̀lánà Sheikh Abdulrazak ẹ̀yin ni mo fi ń kí ìyá wa àgbà nínú ilé yìí tí bàṣẹ ò bá ṣe kí ni bá àláfẹ́ lá Bí bá a ṣe ò bá ṣe kí ni bá a láfẹ́ là. tí wọn bá bí ohun tó dá kalẹ̀ kí ni wàládìyàn ṣe ó mú un bẹ́ẹ̀ Ayakumullah. àlékún dáadáa bá ní ṣe fún ìyá wa. Amina. mo wá kí gbogbo ẹ̀yin jọmọ́ lápapọ̀ gbogbo àwọn mọ̀kàdẹ́mọ́n bẹ́ẹ̀ bá káwọn eléyìí kò kíkiri ìpè o bí wọ́n ti jókòó tó jẹun Ismail dákúnbáwé àwọn ẹnìkan ní omi ọ̀sà ó dákẹ́ wọ́n lómi òkun ní máa ń rú tí ń gbé yàn lọ wọ́n ní bó ti dákẹ́ ọ̀nà bí wọ́n bá kó bẹ̀ láàyè kò ní bọ́tà ló yẹ bí yẹn bá dákẹ́ ó túmọ̀ pé kò mọ̀rọ̀ sọ ó dákẹ́ ọ̀rọ̀ fáwọn tí wọ́n sọ ni gbogbo yín lápapọ̀ ọlọ́wà báyẹ̀ ní parẹ́ o Àmín. gbogbo wa ni mo fi wá ń kí Mọ̀lánà Sheikh Muhammad Kamil Adamallahu ayatahu. gbogbo ẹni bá lè pé ṣé òkú lo òkè ayé rẹ̀ ó lójútu kíákíá. Ayyakumullahu hayyul ilma wal adaba. akramakumullah. إن تنشروا علما ينشروا فيكم الحسنى. bàbá péyàn ní wáàsí níwájú yín wọ́n kò fẹ́ kó wá tọ́ mímọ̀ ni ẹ̀yin gangan ní wáàsí gbogbo nǹkan ló sì pé orúkọ yín ò ti júwe bẹ́ẹ̀ ti jẹ́ Kamilul wilaya wal irfan borí èèyàn bá pé ìyọnu yín ni kó máa tọrọ bínú ru yín tẹ́ bá sì ń bá yàn dẹ́nì gan kó funra toríjọ́ tó bá tẹ̀ yín bí ò ti yẹ yóò gba nǹkan mi. Ayakumullah. àfa ní bàbá rí mọ́kọ́ odidi ní kì í ṣàbọ̀ látọ̀dún torúkọ náà ti ń bẹ ẹ tún bá ń bá gbà mú. wọ́lá Mọ̀lánà Sheikh Abdulrazak tẹ tán sí lára bàbá a ní wàá ṣe fìdá òyìn báyìí Amina. kò dábẹ́ ti sàmìyàn kó hó. Amina. bàbá lẹ́gàn mo bẹ̀rù àwọn èèyàn gan mo kí yín bàbá mi ẹ dákun mo kí yín o tí bá ti kí bàbá mi àgbà àléfà ẹ gbà pé mo ti kí yín náà nù. bàbá lẹ́gàn bẹ́rù bá pọ̀ níbi ayẹyẹ yẹn ẹ já fúnra. Bẹ́ẹ̀ bá pọ̀ bí ayẹyẹ èèyàn ẹ já fúnra. tó bá jẹ́ nǹkan yòókù náà ni èrò ó tún pọ̀ jù báwọn lọ.
torí àtọ̀ rẹ ní ó pọ̀ mbẹ́ pé ẹ já lọ wò ó bàbá kéèkàn yín báyìí o torí àwa tẹ jẹ́ protector fún apọ̀ gan ṣé ti ẹ̀rí mi yìí odidi ni mí nù wọn ṣé mi mọ ara yá ìsùn lọ títí báwọn bàtà àti nírú yín abá ti yan náfìlà wákà méjì ṣé Abdulrasaq ti gbé yòókù tá a bá ti jánu fẹ́ yín a mọ̀ pé yóò máa dà sí bàbá kòkò sínú ìlànà ìsìlámù kéèyàn kọ́ ọmọ bíi mẹ́ta pọ̀ lọ́dún èèyàn ìgbà tún ní sótú kù. àyà arọ́ bí kíkùn. àbáníṣó tún kù. tí ìbá ṣe pé kò bá súnà mu a tún kó sí. ẹ̀mí yóò gùn fún wa èmi tí mo gbọ́n èèyàn lè pẹ́ kó tó jẹun ṣoṣá àti yó nígbà tó jẹ́. tọ́ ṣàrò oúnjẹ jẹ. iná àtẹnu òdìdí bàbá ìdùnnú la fi ń rí yín o ìbànújẹ́ ò ní gbẹ̀yìn ẹ̀. àmín. ẹ jẹ́ àkẹ́kọ̀ọ́ ní ariwo ẹ dákun bisimilayi rahman rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ẹ jẹ́ nǹkan sáré mu níṣẹ́jú díẹ̀ kí olówó orí wa tó dé. mólídì ànábì la wà yìí ìwọ tó yòǹbó rẹ yẹn ọ lọrọ ó dà ànábì láìpẹ́ láti lọ sallallahu kí. alaihi wasallam. وأخلص مدحي nàbí yìí. للنبي محمد a kò palẹ̀ mọ́ mólídì wa lè jìgbà àti وذريتي من النبي محمد. bẹ́ẹ̀ bá tún lè yòǹbó ànábì lẹ́ǹkan sí i mọ́lẹ̀ ayé rẹ̀ ó tàn kíákíá. نبي أقام الدين والدين مائل. wọ́n ní àwọn kan kóra wọn jọ wípé kò dáa ká ṣe mólídì ànábì. wọ́n ń wí lẹ́nu wọn. àwọn kan tún kóra wọn jọ ń bomi náà bàbá gbàlẹ́ gan wọ́n ní a lè ṣe àmúdanijọ́ kan. àwa kan wá kóra wa jọ láwa tá a mọ ìyá ànábì. a ní kò sí ohun tó burú nu kẹ́yìn ṣe tiyín kí n wá bá yín jókòó rẹ̀ kémi náà ṣe tèmi kẹ́yìn náà wá bá mi jókòó rẹ̀ tó rà ànábì tóbi. sallallahu alaihi wasallam. mo wá wòye sí gbogbo ẹ̀ mo wá rí i pé ọ̀rọ̀ kó wá dàbí ọ̀rọ̀ odidi màálù ni tí wọ́n pe gbogbo ara màálù náà ló wúlò béèyàn bá méjì rẹ̀ béèyàn bá múru rẹ̀ béèyàn bá múgbẹ́ rẹ̀ àmọ́ àwọn ibì kan ń bẹ lára ẹran tó jù kan lọ. ohun táwọn ń tasọ̀ òfò fi yàtọ̀ nu kí mà Muhammadiya ta mọ̀ yẹn wọn ló jẹ́ aborí o. sallallahu alaihi wasallam. wájà ń sọ àṣírí ńlá kan fún wa lónìí gbogbo ẹni tóun náà bá fẹ́ rókè mú àfi kó fi wájú ànábì. gbogbo ẹni bá fẹ́ gòkè àfi kó fi wájú ànábì. innaka la'ala خلق khuluqin عظيم. jẹ́ wá fún wa lápèjúwe ẹ̀yọ kan ànábì wa Muhammad صلى الله عليه وسلم. wọ́n darí ogun lọ́jọ́ kan ogun yẹn sì lágbára gan àwọn mùsùlùmí ló borí wọ́n wá ń ṣe ṣáwúrà lẹ́yìn ogun tí wọ́n ti borí tán bàbá wa Gbẹ́ni Afẹ́ sàábé kan wá ń dá wàdà ń bẹ̀ pé ha ànábì kódà kèfèrí kan ń bẹ tí mo mú un tí mo mú sọ́wọ́. mo wá mú sọ́wọ́ bí àṣà àwọn ọmọ tèmi yẹn ẹ̀jẹ̀ wá gbẹ. ẹ̀sà àwọn tá yín Ọlọ́run máa mú wọn sọ́wọ́ آمين. kí ló dé tẹ́ ṣàmì kó lóòkè. آمين. ó wá ní mo mú sọ́wọ́ nígbà tí mo wá mú tí mo fẹ́ pa ó bá ní anna uhibbu rasul wa uhibbu ali baiti rasul sàábì yẹn wá ní bó ti sọ ọ̀rọ̀ yẹn òun kọ́kọ́ fẹ́ fọ́ ó tún wá wò ó pé uhibbu rasul tó wí kí n tó mú ọ mo ti wá fẹ́ sàn ẹ nídìí ọ̀sẹ̀ wá ń wí pé onífẹ̀ẹ́ ànábì sàábì òun bá padà pa ẹrú yẹn bó ti sọ ọ̀rọ̀ yẹn báyìí ojú ànábì bá pa yìí dà ó ní èèyàn sọ fún ẹ pé òun nífẹ̀ẹ́ ànábì ó ṣeun ìwọ tó yòǹbó rẹ hùn èèyàn sì tún sọ fún ẹ pé òun nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì ó sì tún pa ókè tó bá rí jọ́ ń gbé ìdàlù kìámọ̀ agbọ́tẹni tó pa ìfẹ́ ànábì tó pa mọ́ lára kí lọ́ọ́ wí ń pa rẹ̀. نبي أقام الدين والدين مائل. àkọ́kọ́ nù ẹlẹ́nkejì nínú wàtá lè mú lára ànábì sallallahu alaihi wasallam. wọn lárakùnrin kan máa lọ ń yàgbẹ́ síbi múmbàr tá ànábì ti máa ń kírun sallallahu alaihi wasallam. wọn wá kà mọ́ bẹ́ẹ̀ inú ti bí àlè ó ti yọ idà ó ní màá pa ni ó wá bí àlè onídàkùnrin ní ṣe bẹ́ẹ̀ mọ́ má pa mí ànábì wá yá fi rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣàdéhùn pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mo tún wá sì ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń sọ wọn rí ó tún tó gbà kan wọn tún padà rí ìṣesí wọn mọ́ ànábì wá fúnra mọ́ ó lẹ́ni tá kì í lọ tó padà wùwà yẹn tá a tún wá padà rí mọ́ òun ó lè já dánwò kan ló kan tí ò fi wá kì í ṣe kó repent kò jáwọ́.
anabi ni ẹja wa lọ ká lọ béèrè àlàáfíà rẹ̀. sallallahu alaihi wasallam. baba látẹ̀dẹ̀ nígbà tó dé ilé rẹ̀ tá anabi àtàwọn sàábé débẹ̀ wọ́n wá bá arákùnrin yìí lórí àárẹ̀. anabi wa ní ṣebí mo sọ náà àìrí àwọn aláàjì nǹkan kan ló fa ìdíwọ́. anabi ní àárí ẹni ọ̀rẹ́ wa àtàwọn àmì tá a fi máa ń mọ̀ pọ̀ ti wá. àwa ni àwa sálámà pé sí òsì tá a rí ọ. ìyíhùn lárákùnrin yìí gbọ́ pé aṣọ da tó yìí. sallallahu alaihi wasallam. ohun tí wọ́n sọ fún wa ń pa ẹ̀ ò dáa. anabi látòní àtẹ̀mí àti ìran mi mo gba islam. sallallahu alaihi wasallam. ó di mélòó. ó di méjì. ẹ jẹ́ n sọ ẹyọkan yòókù kí n tó bọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ àfa mi tí wọ́n dá mi mọ̀ Mọ̀lánà Alhaji Ibrahim Inyas. yes. ẹlẹ́nkẹta níbi wa anabi tá a lè mú. wọ́n ní níjọ́ kan anabi wa Muhammad bẹ pẹ̀lú àwọn sàábé. sallallahu alaihi wasallam. ibi wa ń pa gbogbo wọn. anabi wa wò pé kí la ṣe báyìí nísìnyí tá ì jẹun. anabi wa excuse rẹ̀ ó wá lọ ṣe àgbàro. ẹni tí yóò tó anabi Muhammad. sallallahu alaihi wasallam. tí yóò tó ní nǹkan kan la anabi lọ ṣe khidima fún torí kọ́lé ìrówó jẹun pẹ̀lú sàábé. kódà anabi ò rí ṣe bẹ́ẹ̀ ni òun ti fẹ́ ó tún kó ìfọ́tífà anabi. sallallahu alaihi wasallam. lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn torí ká anabi ṣáàlè rówó bó ti léwu kó mọ káwọn fi jẹun. nígbà tá anabi padà tó dọ́dọ̀ àwọn sàhábà àlírí etí anabi yorí pó lé. ó ní ma asabaka ya Rasulullah kí ló ṣe ẹ̀rẹ̀ anabi. anabi mọ̀ pé tóun bá ilé wí fún pẹ́ nìkan ló fóun létí ẹni yẹn ó bọ́ sálì kìyàmọ̀ njọ́ yẹn. anabi bu ẹrú yẹn láṣìírí ni toró mọ̀ pé tóun bá tú láṣìírí fún àlí yóò pa ṣé wọn náà lè ṣe bẹ́ẹ̀. níwọ̀ tí wọ́n ń jẹ ní 1,000 naira tó torí ẹ̀fẹ́ jọ̀yàn àtàjẹ́ àtòsó lórí 1,000. gbogbo ẹni bá ń wíwí kú bí ń pa anabi Muhammad àwọn ilé ìta wí náà tó ní hujja. anabi wà ń kékeré ní lọ́njọ́ kan ó wá rí ìyá kan tó gbé ẹrù ó wá gbẹrù lọ́dọ̀ ìyá náà. ìyá yẹn wá ń sọ fún anabi kò sì mọ́ pa anabi nù. ó ní ìwọ ọmọdé yìí ń tọ́sẹ̀ yìí ló da o má ju arákùnrin kan tí wọ́n ròyìn ẹ̀ fún wa kó bàjẹ́ o. sallallahu alaihi wasallam. tó bá ráwọn àgbàlagbà yín máa ń rí wọn fi ni wọ́n lọ́rọ̀ ẹnu ẹ̀ jọjú orí rẹ̀ lọ wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. anabi wa ń bi yànnà pé ṣé tẹ bá arákùnrin tí wọ́n wí iṣẹ́ dáná olóhùn ọ̀dàmọ̀ wọ́n kò sọ fún wa ni kí ìyún náà máa jẹ́ wáàsí fún wọn tí wọ́n rojọ́ yàn fún wọn láì dáa. wọ́n ní Mọ̀lánà Sheikh Kamilu burú ni wọ́n burú síbi tí ò dáa wọ́n burú síbi pé dandan gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ bí kathratil ma'rifa pẹ̀lú mímọ̀ tó pọ̀ wọ́n burú síbi kó bàjẹ́ fọmọ ọlọ́mọ làwọn ọmọ tí wọ́n náà ṣe ń rí wọ́n ṣe ń yàn wọ́n ṣe ń yanjú. alhamdulillah. ó ní sọ dá anabi yẹn mo ní ń dá mọ̀ ó lè mi gangan ni Muhammad. sallallahu alaihi wasallam. ó ní tó bá rí bẹ́ẹ̀ mo gba ìsìláàmù tó ló mú wá látòní ẹ wo àwọn wàtá wí àmọ́ àwọn kèfèrí mú kiri wọn rírí yìí ń wí lórí social media. kọ́lọ́ndà kókó bá ní fi eléyìí náà ṣàlékún kẹ́gẹ́ fún anabi. sallallahu alaihi wasallam. kí wàá ní ṣé Ibrahim jẹ eléré tó báwọn tí kì í bá sọ láàfin anabi wa Muhammad. sallallahu alaihi wasallam. wọ́n wá ní taba ti wà mólídìí ọ̀rọ̀ ṣéwù la máa ń ròyìn ẹni tó bá múyàn mọ̀ kọ́kọ́ là á kì. ẹni bá mú ni mọ̀nà láàkì. bàbá Sheikh Kamilu ní èmi ò mọ̀ nílé kú ọ àwọn la lẹ̀ mọ́ la dé bẹ́ẹ̀. bàbá Mọ̀lánà Sheikh báyìí ní èmi ò mọ̀ Mọ̀lánà Sheikh Abdulrazak àwọn ni wọ́n júwe wọn fún wa. bàbá àgbà Khalifatul Akbar àwọn wọ́n jókòó yìí. tàbá ń kí Sheikh Ibrahim anabi náà là ń kí lára ẹ̀. sallallahu alaihi wasallam. torí ẹni tí ò rí nǹkan míì mọ́ lẹ́yìn anabi ní Sheikh Ibrahim. wọ́n lẹ́nìkan lọ jalè Barahama wa gbọ́ wọn mú dọ́dọ̀ ṣe wọ́n ti lù ú. ṣe mọ̀ pé ojúlówó kàwé kìlà wa kì í ṣàyọsọ. wọ́n wá ní ìwọ tó lọ jalè yìí kí ló mú ẹ jà ó lébi ní pa mí. ó sì tọrọ olóhùn rẹ ni tóhùn ó tọrọ lọ́wọ́ rẹ ni. ṣé wàá ní tiẹ̀ dúró rí kí ló kọ̀ rẹ rí ó bá ní Muhammad. ṣé òní kí ló jí wọn ló ń jẹ ni wọ́n lẹ́ lọ kó sí fún. ẹ lọ kó sí fún. torí tá a bá torí iṣu jẹ epo a torí epo jẹ kí ni. jésù. tí n bá ní ẹ máa lù ú ṣé màá ní ẹ lu Muhammad mọ́ lára ni. Mọ̀lánà Sheikh Abul Fati ní Kano. radiyallahu ta'ala anhu. wọ́n ní wọ́n ń ṣe dá ìrànjọ́ kan ní wèrè kan bá wọlé majnunun hakan wèrè gangan confam. tó san lórí. ó wá wí lẹ́nu ẹ̀ pé eré Abul Fati ó ṣe bùnmí mọ́tò rẹ̀ ìtorí ànábì. sallallahu alaihi wasallam. bàbá Abul Fati wa ní ọmú kọ́kọ́rọ́ ọkọ̀ wa àwọn mùrídìí bá yarí ṣé mo kí gbogbo akọni má rí fàyè àkàràwọn kò la mọ́tò yìí wọ̀n wèrè yìí ò gan ògbọ́dọ̀ tọrọ kóhùn fi mọ́tò yìí ya fọ́tò káyọ̀ ń da ámbìlẹ̀ kó fẹ́ gbà lódìdí
ṣéwù lóhùn kan mo fẹ́ fún Muhammad tó wí mo fẹ́ fún lára ẹ̀. sallallahu alaihi wasallam. ṣebí wọ́n tọrọ fìlà lọ́wọ́ wọn náà tó dá ànábì ó ń tún ro. fìlà. ẹnìkan wá bí mi léèrè pé sẹ́yìn náà lè yọ̀ǹda ṣe ìdá Fatiha fún mi torí ànábì àmúlò ànábì náà ò ní àtọrọ ọrú ẹ̀. torí ànábì. bihubbi rasulillahi ta'alu madinatin. owó ni ohun tá ànábì náà tọrọ ohun tí pé èèyàn bá kálá ànábì náà béèrè lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin bá ànábì mọ́. sallallahu alaihi wasallam. gbogbo àmúrídìí ṣéwù ẹ wá já lọ mọ̀ pé barahama náà ni miraha. à ń sọ̀rọ̀ òun ni gíláàsì tó yanjú. a fẹ́ gba kọ́kọ́rọ́ mọ́tò. ó gba kọ́kọ́rọ́ mọ́tò tán ṣéwù ni ẹ lọ gbé fáwọn aráalé rẹ̀ bóun ò bá lè gún. wọ́n sì gbọ́kọ̀ náà fáwọn aráalé rẹ̀ kójú oṣù méjì lọ dèdè irú ọkọ̀ ohun tí èṣe mẹ́ta lọ́padà wá bùn Abul Fati. ohun tó yẹ kí wọn náà kọ́kọ́ mọ̀ nípa Baraham òun ni pé gbogbo àwọn àfáà tó tóbi kí ṣe Ibrahim tó mú fáídà àwọn wọlé Yorùbá yìí gbogbo wọn ṣe padà di mùrídìí ṣe Ibrahim. wọ́n máa pọ̀ gan tí wọ́n ti dín ńlá kí Baraham tó wọ Nàìjíríà. ohun tó lè mú wọn sọ̀kalẹ̀ wípé àgbà bẹ́ẹ̀ wípé ìwọ lọ́wọ́ wa tàn mọ́lẹ̀ ànábì yẹn fún wa ó jẹ́ kí wọ́n tọ́ tí dàáfà náà mọ̀ pé Baraham ò fúyẹ́. akramakumullah orúkọ tó ń jọra ní jẹ́kẹ́ lómi ìlànìfín. orúkọ tí ń jọra ló jẹ́ kẹ́ lómi ìlànìfín. marhaban ẹ̀rọ ṣe ìdá ọlọ́run jẹ́ àríyìn pẹ́. alázìkiri àtọ́nímọ́dì wọlé lẹ́ǹkan náà. orúkọ tó ṣe kí ni mo wí. tó jọra wọn ló jẹ́ kẹ́ lómi ìlànìfín. mistake ni wọ́n náà ń ṣe Shehu Kamilu ló béèrè ó wí délẹ̀ ó pe Shehu Kamilu àgbà lóṣòdì. ṣé mọ̀lẹ́ yìí náà ń wí ẹ̀ẹ́dọ́ mọ̀ pé Ibrahim Inyas lẹ́ ń sọ marhaban afọ́nimọ́dì òní afa ìṣemọ́díwà nábì ó sì gba múra àtọmọ rẹ̀ ní December yìí a ní ọlọ́fẹ́ràn nábì kọ́rọ̀ rẹ̀ lè yanjú. àwọn tó ń gbà nábì ala wa sara wa marhaban bikum. tó ń fa nábì jẹun. gbogbo àwa tá a jẹ́ ọmọ ṣé Ibrahim ẹ pé Inyas kí n gbọ́ kó lóòkè. Inyas. àwọn kan sọ ń jò ní wọ́n ní a máa sọ pé Inyas o àbòsí náà wọ́n yìí ń wí. tó bá jẹ́ tiwọn náà là ń hó bẹ́ẹ̀ fún wọn ní a máa wí. ṣé Ibrahim yẹn pírọ́blẹ́mù ńlá ló jẹ́ fáwọn Munkiri tí wọ́n bá sì ní tó ń sọ yẹn lọ fẹ́ gbọ́ ní tẹ̀lé Baraham mọ̀mọ́ kò dí ọlá rẹ̀ kù ìwọ ló lose nínú báàgì ráìsì mẹ́ta wá bọ́ọ̀lì olóhùn òṣè mọ́ kí ló kà wọ́n yòókù. ẹ wo Sheikh Muhammad Gibrima nílùú Kano ẹ wo Aliyu Arazimi ẹ wo Sheikh Uthman Akanbi Ọlánàṣẹ ẹ wo Umarul Falaki ẹ wo Umarul Futi àwọn àfáà tí wọ́n jókè tí wọ́n yanjú yẹn náà àwọn àlfáà wọ́n sì pẹnu kò wọ́n ní Baraham anta sahibul faid. kí ló wá kàn á pẹ̀lú àfáà àdúgbò yín Imam Ratibi tó lóun ò ṣe ti Baraham. àwọn tí wọ́n Mọ̀lánà Shamsa Salman Agbari Gidoma ó ti dà àfáà yẹn kí Baraham tó mọ̀ kó tó mọ̀ Baraham. Sheikh Nurul Hakim bàbá arúgbó ń pàkátà àwọn àfáà tí ó pè kó jòdá tí ó dà tí wọ́n pè kó rọ̀ tí ó rọ̀ wọ́n wá ní ẹja panupọ̀ iná sahibul faid ṣé torí Baraham ò ní gbéraga wọ́n ló korúkọ rẹ̀ kò fi ṣéèkù sí ó ní Alhaji Ibrahim ṣó wá túmọ̀ pé kí wọ́n náà má fi ṣe òsì oríire òpé nù. ayakumullah. inna man madaha nafsa kadhab bẹ́ẹ̀ bá ń yẹra rẹ̀ ló jókòrọ̀ anabi náà ò yẹra ẹ̀ àmọ́ kò ní kẹ́ má yìn òun. àwọn èèyàn gbọ́dọ̀ Yorùbá yẹn anabi kò yẹra ẹ̀ ni. kò yẹra kò ní ẹ má yìn òun. Baraham ò yẹra ẹ̀ ni kò ní ẹ má yìn òun. ànábì òṣòjọ́ òbí ara ẹ̀ kò ní ẹ má ṣe fóun. ẹ̀rákùn ẹja lọ jẹ́ kífẹ́ ṣé òlékún lọ́kàn wa tí ẹ bá ṣọlá ṣe Alhaji Ibrahim bò láti mọ pàtàkì mólídìí tá a jókòó yìí tójó ń pa wá tá a sì kúrò láì gbowó. ẹ̀rí Mọ̀lánà Seydi Rijal Alhaji Abdulrazak gbogbo òṣèmí wọn yẹn lọ ohun tí wọ́n fi polówó mo gbọ́ ni kì í ṣe pé wọ́n sọ fún mi mo wà ń bẹ̀ ni ṣé òní kéèyàn kọlà báyìí kó bu bàmú kó lóhùn dé kókò gbọ́ wọ̀lọ́fù díẹ̀ kókò sọ jẹ́rìjẹ́ àbí nanga def kó ṣàwìn kankan tó bá ti sọ pé ọmọ ṣé Ibrahim lòun àwọn sì gbà pé bàrà wọn làwọn rí. ó wá dùn mí ìgbà tí mi fẹ́ dán o tọ̀ n kò lọ ni pé ṣé nàgẹ̀dẹ̀ wọn ti ra pléènì fún mi kó tó mọ̀. ẹ bá ń pariwo ìyẹn àsìkò lóòkè. ẹ wá jẹ́ káwa náà lọ kọ́ ṣe ṣéèkù gbogbo ìṣẹ̀mí Baraham pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi lò ó wọ́n ní ta ni halu sunna èmi ní Barahama ni fi kulli funun níbi irùngbọ̀n olójú ànábì jù níbi ẹwà jamalul wajihi kéèyàn dé kọ́pá àfa ló dé yìí
àkọ́kọ́ ni pé ẹni tí ó bá jẹ gáúsù gbọ́dọ̀ kájú ẹ̀. Ismail kí mo wí. ó gbọ́dọ̀ kájú ẹni tí ó jẹ gáúsù. ó jẹ gáúsù wa tínrín wọ́n rìn ẹ̀fín báwọn. lọ fọwọ́ tiẹ̀ ló ṣubú. ó gbọ́dọ̀ fẹ̀ bí Barahama ti fẹ̀. ó gbọ́dọ̀ ga èyí ò lè jẹ gáúsù kẹ́nìkan tún máa rí àtàrí ẹni o. káì. gbogbo àtàrí ni Barahama máa ń rí lẹ́nlẹ̀. ṣé Nàìjíríà ìta aláàrin fi tó pọ̀ ẹ lọ́mọ àwọn kìbìrìtù ńláńlá àwọn àkábìrà minal awliya nílùú Senegal téèyàn ò gbọ́dọ̀ péré láàfáà lójú wọn tí ò ní dúnmọ́ láyé ibẹ̀ ni Barahama ti dìde lọ́dọ̀ àwọn Sheikh Malik Isi lọ́dọ̀ Ahmadu Bamba mẹ́ni wọ́n pè láhmadu Bamba ni níjọ́ tí wọ́n gba òmìnira fún ìlú Senegal orí òkun ló wà ó sì na ẹ̀tẹ́ síbi ó kírun zuri kò sì tẹ̀rì ẹnu wa tún padà sọ fún gbogbo ayé pé Barahama ni ẹ tẹ̀lé kí ló wá kàn wá pẹ̀lú làdáni yín tó ní Barahama ò ṣe nǹkan. sáwà kírun lẹ́yìn ẹni. ẹ lọ wo Sheikh Muhammad Taslim nílùú Mali bàbá Isa Salatu títí téèyàn bá ya fọ́tò rẹ̀ ẹ tún lè gbé eléyìí ṣé tiẹ̀ rí àwa tá a máa ń kọ́kọ́ fẹ́ sá pé ẹ má jẹ́ kí wọ́n gbé kinní kan yẹn àìtí mọ̀ ń tà ń ṣe ni. akramakumullah ṣóòótọ́ ọ̀rọ̀ a máa dùn yẹn láti sọ ni. mọ̀lá ń ṣe Ibrahim là ń wí fa. àfa àtẹ̀yàn máa àtàtì ara ẹ̀ mọ́ tó rí rẹ̀ ó sì dé lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ lọ bèrè lọ́wọ́ Dr. Olúmídé nílùú Yaba kírísítẹ́nì ni kìí ṣe mùsùlùmí ìfẹ́ ṣéwù lóní gbogbo nǹkan ló yanjú fún un. ní Ladylak ẹ ṣeun bàbá gbólóhùn tiẹ̀ kiri náà aláwọn àgbàlagbà ti ń sọ̀tàn fún wa. ayakumullah. ẹ lọ bèrè lọ́wọ́ bàbá Kàmálì Aláago nílùú Kílò ní Màṣámbì ó láago ni mò ń ta Baraham mo sì fẹ́ dé yẹn ń di rẹ̀ ṣéwù ní ṣolówó tó lè fi rago tó pọ̀ bó o ní ya lọ́dún ẹni tí ó bò ọ́ láṣìírí rago bíi tírélà tó pọ̀ tí ò níye. Baraham. ó wá rà á kalẹ̀ ó wá mú kanú rẹ̀ ó lọ fi ṣáàdíà fún ṣéwù. àfa wa sì wo aago náà sọ́wọ́ wọ́n wá bọ́ padà wọ́n ní lọ fi sínú àwọn aago rẹ̀ tó pọ̀ tó fẹ́ tà wọ́n látòní lórí rẹ̀ ó dé. bàbá Kàmálì Aláago wá ṣàdéhùn ó ní bọ́ ti wí tó bá ilé rí bẹ́ẹ̀ ìdí tí wọ́n fi sọrú ọ̀rọ̀ òun ni pé ó ti mọ àwọn àfáà tó pọ̀ ṣáájú ṣéwù wọ́n wí ni kò rí bẹ́ẹ̀. Baraham. ó ní tó bá ilé rí bẹ́ẹ̀ lóòótọ́ ìwọ ṣe Ibrahim máa kó odidi mọ́sálásí ńlá máa dẹ̀ kó odidi ilé fún ọ yín tún kọ fún mòdìdí rẹ tó ga Yàlíù Ṣíṣe yìí ilé náà ń bẹ ní Kílò nísìnyí lọ wò ṣáfà tí yín náà lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kí ṣe Ibrahim mọ kéwú wọn ò bá fẹ́ máa sọ pé kò tiẹ̀ jẹ́ nǹkan kan ni òun náà wá gbọ́n ó ṣe àwọn àfáà àwọn tẹ̀fsíìrù àwọn àfáà yín gan ò lè tú. ṣé Ibrahim lèmi mọ tó ṣe tíra tí ò ní lógà tó lò ń bí tí ò ní tu lónú mi. gbogbo àwọn àfáà náà mọ̀ pé Barahama mọ̀ kí òní wọn ṣe fi kéwú bu. àṣàn pàwọ́ yìí tẹ̀lé àwọn òṣèré èèyàn tẹ̀lé wọn náà ló bí kéta. ẹ bá ń pariwo Barahama kó lókè. àwọn àfáà àgbààgbà Mọ̀lánà Sheikh Muhammad Jamiu lọ́fà. èèyàn sọ pé kọ́lù jàfa han kọ́dé àjẹrìtà sọ̀lá àtàkà wà lámúyà làmú ànì òsọ́lì bí Mákà ṣáfà tó kéré ni. níjọ gbogbo mú kiri tí ń takò yẹn náà wọn rí àfọ́fà takò. ó wá karama ló ní àná jawharul akimami gawthul bariyati wa kullu ibadillahi tatara iyati tòun ti bẹ́ẹ̀ ó ní rastu makama wa rastu makama al-gawz Barahama kudwati kí lè fà wá pé. ooo àfọwọ́fà wa fẹ́ ká mọ̀ pé òun náà wúwo ó ní àmọ́ fàkúntù èmi náà o amirul awliya imujammalan àpàṣẹ gbogbo àwọn àfáà ní mítìn ìjọ ẹnìkan kúrò àfi Baraham sọdá àfáà tìyín náà àfọwọ́fà lóhùn náà wà nù àwọn tóun jẹ́ àfáà fún àfáà yín àfọwọ́fà jẹ́ àfáà fún àmọ́ ní mo yọ àfáà mi kúrò. àbòsí là ń ṣe ni wọ́n lè yàn gáwó jẹ̀mí àzìmí nàti wà lámkìnà oníbi ìtìbáwò ó yà sorúkọ dádìí ẹ̀ bóyá ó lè wọ́n. tọ́ mo grandpa ẹ wá. ẹnìkan bú mi ń jò ní oníṣẹ́ dáàdi mi ò ló kọ ni mo ní sọ́fẹ̀ jọ́sùn o. tọ́ ọ complain. oní tí mo fi ń jẹ́ wáládùn nìyẹn àṣà àmọ́ ní mo tó pè mí ni. àbí ìyá sí náà wọn mọ̀ wá. àbí bàbá mi sọ fún yẹn pé mo deny òun. tọ́ ẹ dákun ẹ já padà sílé káṣí lọ mọ̀ pé gbogbo àwọn bàbá yìí náà ni Sheikh Ibrahim ti wà. wọ́n ní o wá sí Zawiya oníṣègùn yín fowó ránṣẹ́ ebi ò pa bàbá lóṣòdì o. bàbá kún kẹ́kẹ́. wọ́n bùn mí lódìdí owó kan jò ní. má jẹun wí yìí o torí àwọn tí ó máa sọ pé nánú kọ̀ sámúná
lẹ́nu baba ẹ̀mí yóò kún fún wa èyí wọn ò kàn yín. baba àgbà lóṣòdì wọ́n ń pè wá sí záwíà ẹ wo gbogbo gba àkàrù ni baba wa wọ́n ṣe mùjámọ́lá lẹ́ǹkan o. níjọ́ kan wàláhì halaftu bi rabbil ka'ab ẹ ṣeun baba ìwọ náà dìde wa náwó ṣe àjọkọ̀ bá ọ náwó barahama ni. àti ọmọ polówó ní. mo wá parí iṣẹ́ kan níjọ́ ní torí wọ́n tọ́ máa rò pé gbogbo nǹkan la fi ń sùn lóru èèyàn ò lè mú ọmọ nírú iléeṣẹ́ alájà Abdulrasaq kó wá jẹ́ ọ̀lẹ. mo wá parí iṣẹ́ náà tán sá wàláhì mo tún búra fala anatullahi alal kazibi mo wá ṣe tán níwọ̀n bàtà wa náà mọ̀ mo wá pa ẹran. ṣé ìdá mi ni bàbá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ mi fún pé ọkọ rẹ mo màrí mọ́júmọ́ ẹ̀ ní iṣẹ́ wo ló ṣe tó pa àgbò funfun. wàhálàdù. èmi wá ń rìn bọ̀ lókè ni mo wá gbó láwọn náà ló ń bọ̀ mo wá gbọ́ mẹ́kọ́ ní wàhálàdù sáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ mọ̀ọ́kè àmọ́ ní bàbá èmi ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. tọ́. bí mo ti sà wọ́n tún dá akọ rẹ̀ pé sì mi báyìí mo ní wàláhì mi ì fi yìn wọ́n n tó ṣẹlẹ̀ ni mo ń sọ mo fọba tó lẹ̀mí mi búra ṣé mo wá gbọ́n ni mo ń ṣí fìlà kí yàn ó rò pé mo ò já ni. èmi tí mo máa fà tó yanjú àti tí ò yanjú àfáà kan wọn kàrà mọ ìwé wa agbára tó pàtàkì kí n bá ó wá rò pé mi náà ó ṣí fìlà ṣé wọ́n ẹ̀ ṣí fìlà kí wa ni mo ní mi ìrántí ni. tọ́ ẹ̀yin kọ́ lè ra fìlà fún wa. bàbá yẹn ní parẹ́ sà. àmín. ẹ̀yin là á fi àdúrà yín kanlẹ̀ ó là fọ́ àyìn mọ̀lá Alájà Abdulrasaq. Allahu ta'ala. ẹ̀yin ni mo mọ̀ ní mùrídìí tó tán yẹn sára àfa rẹ̀ sara wa suyo kuti sin kásá máa mánéjà àwọn mùrídìí wa. irú àwọn baba ṣe ò Kamilu yìí àfi kéèyàn bẹ Ọlọ́run kéèyàn náà nírú wọn. mùrídìí téèyàn ó ha owó fún tí ó pé àkàràmọ̀kùn la wá àṣì àkọ́wọ́ ta lọ àìtí ìpín yìí àìpín yìí o ẹ ti rí wọn. owó jẹ ta ìpín. Ramadan lecture jẹ. bàbá ẹ dákun ẹja nà kàn ní sí bàbá àwọn ọmọ akẹ́ wọ́n tún rán mi létí tí mo ti rò pé mo gábà rẹ̀. ká má dọmọ pọ̀ má sí ni. àkàràmọ̀kùn la Honorable Túnjí fún yín kankan lẹ́ẹ̀kan ó ní gbogbo wa. envelope pupa nìyún. kásá máa mánéjà àwọn mùrídìí títí ẹ̀rọ àwọn ọmọ akẹ́ ó máa yóò ìgbà míì tún wò ti gbẹ bó lọ ti mọ iye owó. ẹja mọ odò ẹ. ẹnìkan fún mi iṣẹ́ kíkan mo wá gábà rẹ̀ ó ní àkàràmọ̀kùn la ẹ tí ì lọ báńkì ni. ká máa lọ fọmáṣọ ni. ẹ dákun ẹja àtẹwọ́ àdúrà fún bọ̀dá náà. ẹja tẹ́wọ́. bàbá ọdún yìí dùn gan. Ọlọ́run tún fẹ́ ju èyí ń fa yìí ni òjò yẹn wá pọ̀ àwọn ọ̀tá rò pé àwọn èèyàn ò ní jáde wọ́n ti wá jáde tán. bójú òní ti pọ̀ tó. Maulana Kamilul Wilaya tó bá dọ̀la ṣé Razak ní láwọn ò fẹ́ yín mọ́. àmín. ṣé Ibrahim ní láwọn ò fẹ́ yín mọ́. àmín. Anabi Muhammad ò ní kọ̀ yín. àmín. Ọlọ́run tó ní yóò ní kọ̀ yín bàbá. àmín. Ọlá yà Nabi Muhammad. sallam. sígá mi yẹn náà láàárọ̀ la fi parí ẹ pé la ilaha illallah Muhammadun ẹja dìde wí fáfá wa ni Muhammadun ya Rasulallah bàbá tó fi fa ìwọ náà dìde kó wí. ṣe ò Razak kọlà ẹ wí dáadáa la ilaha illallah Muhammadun ya Rasulallah bàbá tó fi fa ìdààmú wa ṣe ò Razak kọlà ó kẹyọ kan la ilaha illallah Muhammadun ya Rasulallah bàbá tó fi fa ìdààmú wa ṣe ò Razak kọlà. سبحانك اللهم آمين. يا من أظهر الجميل آمين. وستر القبيح آمين. ولم يأخذ بالجريرة آمين. ولم يهتك الستر آمين. يا عظيم العفو آمين. يا حسن التجاوز آمين. يا واسع كل المغفرة آمين. يا باسط اليدين برحمة آمين. يا سامع كل النجوى آمين. يا منتهى كل شكوى آمين. يا كريم الصفء آمين. يا عظيم المن آمين. ويا مكيل الأثرات آمين. ويا مبتدئ بالنعم آمين. قبل استحقاقها يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رغبتي أسألك التي شاء خلقتي ببلاء الدنيا ولا بعذاب النار ẹja ṣe àmì kó lóòkè. amina Ẹni bàbá- amina amina. ẹni bàbá ṣe ò Kamil ẹ wí bẹ́ẹ̀ kó lóòkè. bàbá ṣe o Kamil. ẹ ní kú. ẹni kú. bàbá ṣe ò Kamil bàbá ṣe o Kamil. ẹ ní ṣàárẹ̀. ẹ ní sáré. bàbá ṣe ò Kamil bàbá ṣe o Kamil. ọlá yóò máa pọ̀ sí. ọlá yóò máa pọ̀ sí. subhana rabbika. وبالعزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. sallallahu alayhi wa sallam. akí bàbá wa Ujubatu Zaman. Allah. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín. wọ́n wí wọ́n sì rí wí dáadáa. iyì ọ̀rọ̀ náà ni kéèyàn ó sọ kí àwọn tí wọ́n sì gbọ́ kí wọ́n ní etí tí wọ́n fi gbọ́.
Allah. wọ́n wá wí ọlọ́run ní kó gba wíwí ntí máa mú yàn kílò ló ń gbà tí wọ́n bá gbé máikrófóònù lé lọ́wọ́ ọlọ́run má jẹ́ ó bá yín láéláé Amina. wọ́n náà pa àwọn ọmọ yín gan òṣàmì Amina ya Allah. ẹ ti ṣe wọ́n náà ṣe wù lọ́dọ̀ ọlọ́run Amin. wọ́n ní àwọn tó fẹ́ mú kan sí àwọn tó fẹ́ mú kan sí kò sáàyè mọ́ Insha Allah. abẹ́ ẹ̀rọ ọlọ́run kò sílẹ̀ mọ́ ẹ̀